Fúlàní Ramat. Sọmọ lọrin ni. Ẹ̀gbọ́n bí mi mo rí ìmáàmù Fúlàní Ramat lórúkọ mẹ́sìn bí sọmọ lọrin ni. Mo pa àwọn olùbí náà wà jẹ́ kọ́ máa ń kírun. Àwa gangan ni kèé yára bí Ìlọrin gangan àwa gan náà ń sọ bẹ́ẹ̀ àwa gan náà wọ́n kiri. Ìdìbò gan ni wá ṣé tíráìbù ni wà lọ. Fúlàní náà ni wà. Pẹ̀lú ògùn Ọlọ́run. Àgbà wọn sọ pé bí Yorùbá ni wà ní. Peaceful rally lọmọ Yorùbá fẹ́ ṣe o. Peaceful rally ni o níwájú ilé wọn ni o. Peaceful rally lọmọ Yorùbá fẹ́ ṣe níwájú ilé wọn ni o. Ẹ má lọ mú wọn o. Ẹ má lọ mú wọn o. Ẹ má lọ yìnbọn sí wọn o. Ẹ má rope wọn, ẹ má yún tí wọn ṣe. Ẹ má sọ pé bóyá wọn ṣe o. Ẹ má mọ ọmọ Yorùbá kankan o. Ẹ̀tọ́ wa là ń béèrè fún o. À ṣe jàgídíjàgan o. À ń ṣoní wàhálà o. Ẹ má wá wàhálà àti ìjọ̀gbọ̀n Yorùbá o. Jẹ́jẹ́ lọmọ Yorùbá ń lọ ẹ̀yin agbófinró. Tó bá rán yín níṣẹ́ ẹrú, ẹ fi tọmọ jẹ ẹni o. Ẹ má joyè ọmọ rogun tó fẹ́ torí bomi gbóná o. Fa wàhálà o. Ṣé rí pé látijọ́ tí bàbá Professor Banji Akintoye tó ti ń kó wa jẹ pẹ̀lú Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn lè sọ pé bóyá apààyàn kankan àbí pé bóyá wà tí ò dáa àbí wà dàlúrú. Peaceful rally là ń ṣe o. Ẹ má wá wàhálà wa o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má tẹ ọ̀kadìrú mọ́lẹ̀ o. Ọmọ Yorùbá ò ń fa wàhálà o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o. Ẹ̀bẹ̀ là ń bòṣì kẹyìn agbófinró o. Torí pé èmi ò tiẹ̀ mójútó ìjọba tá à ń ṣe báyìí ní nígbà tá a sì nínú ìjọba ológun dictatorship government tó jẹ́ pé ẹ máa nà wá, ẹ máa faṣọ dì wá lẹ́nu, ẹ ní ká máa ké. Kí ló dé? Right wa ni now, ẹ̀tọ́ wa ni now. Torí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó wà bẹ́ẹ̀ báyìí nísìn. Àwọn ò tiẹ̀ wá ṣe protest rally là ń ṣe. Bàbá Bọ́lá Ahmed Tinubu tó wà bẹ́ẹ̀ báyìí nísìn. Gbogbo ìjọba ń gbàjọba Ọbásanjọ́ lóòótọ́ ìkankan náà ní gbogbo wọn náà. Nígbà ìjọba Ọbásanjọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu máa jáde ní fìrìn. Kò sí nǹkan tí bàbá Ọbásanjọ́ ń ṣe tó ń tẹ́ wọn lọ́rùn. Ó máa pe protest ní àwọn ọlọ́mà lead ẹ̀. Nígbà ìjọba Jonathan náà bó ṣe dàjọba tó Jonathan láàmú títí nìyẹn. Ó máa ṣe protest ní wọ́n máa ṣe pani. Mo ní fídíò bíi 4 lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tó jẹ́ pé wọ́n fi da ìjọba Jonathan láàmú. Àwọn òde sọ pé àwa ń dàjọba wọn láàmú. Bàbá wa ni ọmọ Yorùbá ni wọ́n. Àdàjọba wọn láàmú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin agbófinró tó bá rán yín níṣẹ́ ẹrú, ẹ fi tọmọ jẹ ẹni o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má disturb ọmọ Yorùbá o. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ni o. Ẹ jọ̀ọ́ ẹ má disturb ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká rọra ṣe nǹkan wa lóní wẹ́rẹ́wẹ́. Mo dẹ̀ ń gbọ́ tí àwọn Yorùbá kan náà sọ pé àwọn fẹ́ kóra wọn jọ ní local government by local government. Kò ní ìwọ̀ ńbẹ̀ náà, kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀ náà. Local government wọn náà lọ sí wa. Tó bá kó ara wọn jọ ní local government pé kí wọ́n fi ríra wọn, kí wọ́n lè fi dùn, kó lè fi jẹ̀lẹ́ńkẹ́ jẹ́ pé kó lè ríra wọn. Kò ní ìwọ̀ ńbẹ̀ náà nígbà tó bá ti fa wàhálà. Tọ́hún ti fàjọ̀gbọ̀n tó jẹ́ pé jẹ́jẹ́ wọn náà lọ́kàn ń ṣe lọ́gbé bí abánà lọ́gbé dání ẹni tó bá gbé dání tọ́hún ti fa wàhálà. Mi ìrò bí pé bóyá ó yẹ kí wá lọ disturb wọn o. Bẹ́ẹ̀ ni o. Torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí apani ni yín tí ò fẹ́ kọ́ múdà kọjá lórí òun. Tó wáyé pàṣẹ wá látòkè, àṣẹ tó wá látòkè àwọn náà ti ṣe protest rí o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má disturb ọmọ Yorùbá o. Ẹ má disturb ọmọ Yorùbá o. Torí pé Nàìjíríà kò ń ṣe orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni Nàìjíríà ò ń ṣe orílẹ̀-èdè ní ìran Yorùbá. Yorùbá kì í ṣe ọmọ Nàìjíríà rárá, kì í ṣe ọmọ Nàìjíríà. Pen and paper lásán ló fi create Nàìjíríà. Kí ló tiẹ̀ lórúkọ Lord Lugard. Pen and paper lásán ló fi create Nàìjíríà. Àwọn British ló join wa by force with different languages and different cultures. So Nàìjíríà ò ń ṣe Yorùbá ò kì í ṣe ọmọ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó tọ́ ní tó bá tó fi mọ́ ń dolú fi mọ́ ní àbí mi mọ́ mo tí mo fẹ́ sọ mi tẹ̀ mo fẹ́ gbé kalẹ̀ ó ti tó gẹ́ báyìí nísìn á ti expire Nàìjíríà Yorùbá ti expire nínú Nàìjíríà. Ẹ jẹ́ ká máa lọ. Ẹ ti ẹ̀dọ́ náà lest I forget. Ó ní bọ̀bọ̀ kan Ọlọ́run ọba o tí àbá gbé ní sọ́lẹ̀ kékeré á máa gorí ẹni. Anyway mo fẹ́ dá bọ̀bọ̀ yìí lóhùn. Ẹ̀kan ti dẹ̀ máa dá lóhùn náà lélẹ̀ mi ní kódà kó bú mi ní dá lóhùn mọ́ Ọlọ́run torí tí mi ò bá tiẹ̀ dá lóhùn mi tiẹ̀ mọ bára mi ṣe máa rí. Lóòótọ́ mo wá sórí Facebook bí wá ṣe fracas ṣùgbọ́n ńgbà míì náà wà kì í ṣe gbogbo nǹkan ní ìjà máa ń bàjẹ́ kì í ṣe gbogbo nǹkan ní sùúrù máa ń túnṣe ńgbà míì. Ìgbà míì náà ó yẹ kéèyàn dáwèrè lóhùn. Bẹ́ẹ̀ ni ó wà nínú Bible náà pé dáwèrè lóhùn. So bàbá yẹn ó sọ pé òun mo ti rí gbogbo write up mo máa rí gbogbo write up tó máa ń kọ nígbèésí ayé yìí. Báwo làwọn ẹlòmíì ṣe bí tàbáyì tínú ṣe máa ń bí wọn báyìí tínú kàn ṣe máa rún wọn sí nǹkan rẹ̀. Ẹlòmíì Ọlọ́run ti dá ní pé aríhun rẹ̀ má rẹ́rìn ni. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń rí nǹkan rẹ̀ tínú ẹ̀ bá ti ń bàjẹ́ inú onítọ̀hún ni máa dùn títí ayérayé. Bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yìí
gbogbo nǹkan tó máa ń sọ láyé bí pé kó máa bú Professor Banji Akíntóyè ni, bí pé kó máa bú Chief Sunday Igboho ni, bí kó máa bú Koiki ni, bí kó máa bú Yorùbá Nation ni, kí ló dé pé rẹ̀ lọ́mọ Yorùbá. Onítọ̀hún jẹ́ system Táíwò Kíkẹ́ Fásánmi, ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ẹ káàbọ̀. Onítọ̀hún náà jẹ́ Mákànjúọlá. Orúkọ mà máa ń ròyàn o, orúkọ máa ń ròyàn o. Ẹjọ́ tó lọ ní bá bímọ tó bá fẹ́ sọ ọmọ ẹ̀ lórúkọ kó máa wo orúkọ gidi, orúkọ máa ń ròyàn o. Mákànjúọlá tẹ bá rí bọ̀bọ̀ ọ̀hún ẹ mọ̀ pé ọlá ti jìnnà sí Ọlọ́run. Bó ṣe sọ pé òun Mákànjúọlá yẹn mi ò fẹ́ porúkọ ẹ̀ tán ni, wàláì kì í ṣe tìbẹ̀rù mi kàn fẹ́ porúkọ ẹ̀ tán kàn mí kí n dá lóhùn ni. Ó ní òun Mákànjúọlá wàláì gbogbo ibi tí àwọn ọ̀rẹ́ gbogbo àwọn méètì ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ń ṣe tó bá ń rí owó ń bẹ̀ nínú àwọn méètì ẹ̀, èyí tó bá ń kiri pure water ni, èyí tó ń ta omi ni, èyí tó ń gbó ẹni iṣẹ́ tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá ń ṣe tí wọ́n bá ń rí owó, tí wọ́n bá ń rí ajé jẹun, bí òun ṣe wá sọ pé òun Mákànjúọlá yẹn wàláì kò ní kánjú ọlá tó máa fi kú, kò ní kánjú ọlá, kò ní rí ọlá lò tó máa fi kú. Ó ní òun Mákànjúọlá, bẹ́ẹ̀ ni Mákànjúọlá ni, ó ò ní rọ́lá lò rẹ̀ ní kánjú ọlá. Kọ́ máa gbé mílíọ̀nù fún ẹ báyìí wá sọ pé rọ́ọ̀kù títà síkò ní ìkánjú ọlá, ó ò ní kánjú ọlá ni, bẹ́ẹ̀ lórúkọ máa rọ ẹni. Á dẹ̀ máa bú Professor Banji Akíntóyè ọmọ òṣì ọmọ àlè ọmọ òfò. Ẹjọ́ tó lọ ẹ bá mi sọ fún pé kó lọ gbé bàbá ẹ̀ jáde náà, ó lọ gbé bàbá ẹ̀ jáde, àbí ṣe bí wọ́n ṣe bó ní bàbá kò ṣáà ṣe pé bí ó jábọ́ látọ̀run ni. Mákànjúọlá ó ò ní kánjú ọlá o, wàhálà ọlá máa sá fún ẹni o. Ìwọ gan tó bá rí ọlá o máa sá fún ọlá ni o. Mákànjúọlá tẹ bá rí kíní ọ̀hún rí ṣìgìdì bíi ṣìgìdì tó ń gbé sójú ọ̀nà, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, kò dùn kò ta, kò dùn rí. Ọlọ́run òyìnbó ló máa sọ bí ọ̀pẹ rẹ̀ gbogbo ìgbésí ayé ẹ̀ bá àwọn òyìnbó ńláńlá, òyìnbó tí Wọlé Ṣóyínká gun ògbọ́ ní ló máa sọ, kò sí kọ́bọ̀ lápò wèrè olórí burúkú ọmọ àlè má ṣàǹfààní. Yusuf Usman well done with ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ẹ káàbọ̀. Bàbá olórí burúkú ọmọ kan nínú òun Mákànjúọlá àfi kó ṣáà máa rí sí. Mo rí write up tó ń kọ níjẹta kọ́ni tó ẹ má jẹ ó ṣàǹbùyàn kan ṣá níjẹta, ẹ má jẹ ó ń bùyàn kan níjẹta, èyí tó tiẹ̀ tún wá kọ lẹ́nìí ó wá mọ̀ọ́kà àwọn Yorùbá Nation ọmọ òfò ara ẹ̀ kí ló kọ ná Yorùbá Nation ni ó máa àfi kó máa bú Yorùbá Nation kó ṣáà máa bú ọmọ Yorùbá dẹ̀ ni. Mi bó ṣe wà yẹn gan pàápàá tẹ́ bá rí ẹ mọ̀ pé bóyá ó tiẹ̀ ń bọ́ ọmọ bóyá ń bá àwọn alámàlàṣọ ọmọ ọ̀dọ́ ni Ọlọ́run ló mọ̀, kò dùn kó ta kò dùn rí àwọn ara ẹ̀ gòun dá iṣẹ́ làwọn ẹ̀ dàbí ara àwọn ọkọ̀nà kiri. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò ṣe é rí tó wọ́n máa sọ̀rọ̀ báyìí ọmọ wa játọ́ lẹ́nu ni. Ó lóun Mákànjúọlá ọmọ òfò, Mákànjúọlá Àdìgún lórúkọ ẹ̀, ọmọ òfò ọmọ ọ̀yà ọmọ òṣì ọmọ àdánù. Lọ gbé bàbá ẹ fi bàbá yín wọ̀n wá, ẹ lọ gbé bàbá yín wá. Ọmọ òṣì ẹ̀ à ń gbadìyẹ lọ́wọ́ ọkú, ó ní wọn ò jẹ́ kóun rákìtàn lọ jẹ. Ṣérù yẹn ló yẹ kó máa bú Yorùbá Nation àbí ṣérù yẹn ló yẹ kó máa bá Yorùbá Nation tàkà pé kó máa gba Yorùbá Nation àbó lórí burúkú lẹ lòmíì ni ẹlòmíì inú ìyà. Ó ti yé mi, kì í ṣe gbogbo àwọn táwálé ayé náà la máa lówó lọ́wọ́, kì í ṣe gbogbo èèyàn ló máa bímọ, kì í ṣe gbogbo èèyàn ló máa kọ́lé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ti kọ orí òṣì àtọ̀run wá, òṣì yẹn dẹ̀ ló máa ta. Àbí ẹ̀rí orúkọ ẹni Mákànjúọlá. Ó ti yé mi, ó fẹ́ kú sínú oko ẹrú Nàìjíríà ni, kò fẹ́ ká gba Yorùbá Nation. Àbájọ orúkọ ló ń rò, orúkọ máa ń ro ọmọ. Èyí tó tún wá kọ́lé ni àfi kó ṣáà máa bú Yorùbá Nation, kó máa bú àwọn èèyàn, kó ṣáà máa sọ̀rọ̀ orí burúkú òyìnbó ńláńlá tó jẹ́ pé tẹ bá kà mí báyìí wàláhì eyín ẹnu yín máa yọ ni. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, eyín ẹnu yín máa yọ tẹ́ bá ṣọ́ra ni. Ó ní the Yorùbá Nation rally will come as a thief in the night. Gẹ̀ngẹ̀n action kìíní kan ṣe ní ó ṣàkórí burúkú yẹ̀yẹ́ ló ń ṣe o. Ẹni tó bá mọ bó ṣe máa ń kọ àwọn nǹkan tó máa ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ ti mọ̀ pé ó ń ṣe yẹ̀yẹ́ ni o, wípé òun expect pé káwọn ọmọ Yorùbá Nation pé ń pariwo Yorùbá Nation pé káwọn ọmọ Yorùbá Nation kí gbogbo wọn jáde síta. Amẹ́yẹ bọ̀ lápò ní olórí burúkú ọmọ òfò ọmọ àlè. Ṣé eré yìí Yorùbá Nation náà ẹ má jẹ́ kó mọ̀ kí wa o, ẹ má jẹ́ kó fi wá ṣe yẹ̀yẹ́ o, ẹ jáde o, ẹ jáde o. Ẹ wo àwọn olórí burúkú ọmọ òṣì ọmọ òfò Mákànjúọlá, kò ní Kánjúọlá ń gbèsè ayé ẹ̀. Ọlá wo tó bá rí ọlọ́bẹ̀ wọn máa sá lọ káàkiri ni. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ pé òun ò tí ì ní ìdí ọlá, òun ò tí ì ní ìdí ọlá, òun ò ní Kánjúọlá tó máa fi pẹ́, ó máa pẹ́ láyé o. Wàláhì kò ní rọ́lá yẹn lò torí orúkọ máa ń ròyàn, orúkọ yẹn máa ròyìn, kò ní Kánjúọlá, ó máa sá fún láre. Tó bá yá ọlá náà máa wá sá fún ọmọ òṣì ọmọ òfò ọmọ ọ̀yà ọmọ àdánù olórí burúkú àmọ́ bú àbò ní bàbá. Ṣáwọn bàbá ẹ̀ ò lọ́gbà àwọn bàbá ẹ̀ wá náà káwọn náà kọ́ wá fèsì ẹ̀, kọ́ fèsì Nigeria government. Ọmọ òṣì pé yẹ kí n pẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀, inú mi ti dùn, mo ti wá satisfied bí mo ṣe fún ẹ lésì báyìí. Ọmọ òṣì. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jáde, iṣẹ́ ti gbọ́ o, ẹ jáde ẹ jọ̀ọ́. Wọn kúkú iwájú ta ni bàbá kú sọ pé kẹ jáde pẹ̀lú aṣọ funfun, ẹ jáde àbí ẹ jáde kágbára kú nínú oko ẹrú.
àbí kò yẹ kó dogun kò yẹ kó dìjà bàbá ò fẹ́ bá wa ṣe diplomacy ni bàbá ń lò wọn ò fẹ́ tàjẹ̀ sílẹ̀ ni wọn ò fẹ́ kí á tàjẹ̀ sílẹ̀ ni bó dẹ̀ ṣe dá ni àgbàlagbà ni wọn àwọn náà ò fẹ́ rí ikú kankan nínú wa ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá mi ẹ wò ẹ jáde ni torí pé wọ́n gba independent wa wọ́n gba identity wa lọ wọ́n wá so wá pọ̀ pẹ̀lú àwọn olórí burúkú wọ́n so wá pọ̀ pẹ̀lú àwọn ọmọ àlè pẹ̀lú àwọn ọmọ àlè ìwà wọn ò dẹ̀ ṣe waste of life wa ìwà wa ò papọ̀ ó ṣe waste of life wa wọ Yorùbá ìwà wo ò papọ̀ ìṣe wa ò papọ̀ àṣà wo ò papọ̀ Fúlàní àti Ìgbò wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa tán ni o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jáde ò ká gba ilẹ̀ wa o Ọlọ́run Ẹlẹ́dàá gbẹgbẹ ẹ̀yin wá wò kẹ́lẹ́ mọ̀ pé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa díẹ̀díẹ̀ ló ti ń gba gbogbo ilẹ̀ wa tán ní ìsìn wọ́n ti ń claim bí Kogi Kwara wọ́n ti ń claim Kwara náà bẹ́ẹ̀ ni wọ́n ti ń claim Ìlọrin ẹ wá wò kẹ́lẹ́ mọ̀ pé mi ò parọ́ kẹ́lẹ́ mọ̀ pé wọ́n ti ń claim Kwara Ìlọrin sọ́rí wọ́n ti ń claim Ìlọrin orúkọ mi ni Imam Fulani Ramat. Sọmọ lọrin ní. Ẹ̀sùn bí mi mo ní Imam Fulani Ramat lórúkọ mẹ́sùn bí sọmọ lọrin ní. Mo bá olúbi náà wà jẹ́ kó máa ń kí mu. Àwa gangan ni kèé yálé bí Ìlọrin kankan àwa ganan sọ bẹ́ẹ̀ àwa ganan wọ́n pè é. Ìdìbò gan ni wá ṣé tribe ni wà lọ. Fúlàní náà ni wà pẹ̀lú ògùn Ọlọ́run. Àgbà wọn sọ pé bí Yorùbá ni wà ní. Fúlàní làwọn ọmọ Ìlọrin o. Pápá ní àwọn tí ò bá mọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ láti pè é fáwọn ọmọ Ìlọrin. Fúlàní ni wá. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ kú wa pé Yorùbá ni wá ẹ̀ ṣe Yorùbá. Akéde Yorùbá o Fúlàní gangan ni wá inshallah. Bí ọ̀dọ́ yìí lọ. Sọ́ni Ọ̀kìnì. Sọ́ni Ọ̀kìnì lọ́dọ̀ àbá mọ́mọ́lé. Ìmọ̀ Fúlàní. Ìmọ̀ Fúlàní. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ Fúlàní. Mọ̀ Fúlàní chief mọ̀ mọ̀. Àkàkùn lọ́dọ̀ sọ aláyàbalẹ̀. Bẹ́ẹ̀ ṣe wáyé nìsín. Bẹ́ẹ̀ jẹ́ ẹ ti ẹjọ́ wọn lọ́yìn. Bó lẹ ṣe máa ń lóòdì ní ṣe máa ń dùn sí níta nípa ẹjọ́ wọn lọ́yìn. Mi ò níwọ̀n ìtọ́jú mo lè fi qualify ẹ̀ pé as far as pé mo jẹ́ ọmọ Ìlọrin. Because tó wáyé pé ìlú mi gan ni mí ni mi ìmọ̀ orúkọ tí ò bá ṣẹlẹ̀ sí but tí tó mo jẹ́ ọmọ Ìlọrin náà àǹfààní là mo dúpẹ́ fọlọ́ alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin. Lẹ́sẹ̀ àwọn àyè nìsín. Bọ́dún bá dé tọ́dọ̀ bá ka yín mọ̀ lọ́yìn. Ṣé mẹ́tì ọgbẹ́ dé lọ́yìn àbí ẹ̀sọ́ ọdún rẹ̀? Kò sí ẹ̀ possible kó mọ́ ka mi mọ́ lọ́yìn. Ó bá mú bá ka mi mọ́ bòmí gan màá jápa màá wà lé. Màá wà lé òtẹ́ẹ̀lì ọdún bòmí lè dàbí ọdún Ìlọrin ni kò possible láyé. Ṣé ẹ gbọ́? Ó ní Fúlàní ó ń jẹ́ ká mọ̀ yìí pé àwọn táwọn wà nílọrin tunesmatic Dayo 2 Túndé báwo ni ṣe wà okay báwo ni o ṣe gan thank you so much. Ó ń jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ Ìlọrin Fúlàní ló ní Ìlọrin nǹkan tó ń try láti sọ nìyẹn o pé Fúlàní ló ní Ìlọrin nílùú wa nílẹ̀ Yorùbá níbo la ti pín tan ajá tó ti kan ti lè mọ́mú ẹjọ́ tó Ọlọ́run ẹgbà míì wọ́n ti gba Kwara mọ́ wa lọ́wọ́ tán wọ́n ti gbà lọrin mọ́ wa lọ́wọ́ tán wọ́n ń bọ̀ nìyẹn àwọn Fúlàní ti yí wa ká wọ́n ń gbógun bọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde fúnrálì ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ ní kò sí ọjọ́ iwájú fún yín nínú Nàìjíríà wọ́n kàn ń lóyìn mọ́gbà ni kò sí nǹkan tí ẹ fẹ́ jẹ kò sáǹfààní kan tí ẹ fẹ́ jẹ nínú Nàìjíríà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dìde rálì ẹ jẹ́ kó jáde bàbá ẹ jẹ́ ká tẹ̀lé ohun tí bàbá sọ fún wa bẹ́ẹ̀ ni ẹ ṣe nǹkan opportunity tẹ́ni lélẹ́yìí o Ọlọ́run because Nigeria was not born by choice but by force bẹ́ẹ̀ ni by force ló fi so wá pọ̀ ní Nàìjíríà kí ló dé bàbá Tinubu ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ bàbá Jágá ẹ jọ̀ọ́ ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ ìyà yìí ti pọ̀ jù ìyà yìí tó gẹ̀ àwọn kékeré báyìí ló ń jàǹfààní Nàìjíríà ìyà ń jẹ àwọn èèyàn ìjọ ọdún báyìí ní ìsìn tẹ́ bá rí bí gbogbo ẹ ṣe dá mi ò sí Nàìjíríà but gbogbo àwọn tí mo pè mọ́ bí gbogbo ẹ ṣe dákẹ́ rọ́rọ́rọ́rọ́rọ́ ni kò rí báyìí náà ẹ má jẹ́ ká máa fọdún yọdún ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọwọ́ wa lágbára wa wà o ọwọ́ wa ni agbára wa wà láti kúrò nínú oko ẹrú Nàìjíríà bẹ́ẹ̀ ni ọwọ́ wa lágbára wa wà láti kúrò nínú oko ẹrú Nàìjíríà torí pé wọ́n ti gba identity wa a gbọ́dọ̀ gba identity wa padà lọ́wọ́ Nàìjíríà ká build the country wa fún ara wa so ọ̀nà tá a dẹ̀ lè fi tágbára fi wà lọ́wọ́ wa tá máa fi gba identity wa padà tá máa build the country wa padà fúnra wa ní pé kí a jáde kúrò ní ká jáde síta pẹ̀lú aṣọ funfun tí bàbá wa sọ ṣe ti gbọ́ ká jáde síta pẹ̀lú aṣọ funfun tí bàbá wa sọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jáde àbí kí lèèyàn tó fẹ́ sọ báyìí torí Ọlọ́run ẹ má bẹ̀rù àwọn pípọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ẹ wò nísìn bó tilẹ̀ jẹ́ pé àwa fẹ́ dá dúró ni àwa ò fẹ́ ìjọba ológun a fẹ́ ìjọba ológun ní Nàìjíríà àwa fẹ́ dá dúró ni àwa fẹ́ kó nínú Nàìjíríà ni
ẹ wo ìlú ẹ wo ẹ̀hún a fẹ́ kó nínú Nàìjíríà fẹ́ gbára kó lọ́wọ́ ìjọba amúnisìn ni ẹyẹ wo àwọn ìlú kékeré tí wọn tiẹ̀ tó wa ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bẹ̀rù ẹ má ṣojo ẹjọ tó lọ lọhùn ẹyẹ wo àwọn ìlú kékeré àwọn ò fẹ́ jọba ológun àwọn ìlú kékeré tí wọn tiẹ̀ tó wa Mali, Burkina Faso, Niger àti ṣebí last week kọ́ ni àwọn Cameroon tí àwọn ológun tó gbàjọba lọ́wọ́ alágbádá ló wà mẹ́tẹ̀lẹ̀ tó lógun gbàjọba lọ́wọ́ wọn. Wọ́n ní bàbá yẹn president wọn ní Cameroon wọ́n ló ti lo 50 years that means láti 1975 ara nǹkan tá à ń sọ náà nìyẹn greediness kéèyàn wà lórí oyè kó jẹ president fún 50 years 1975 jẹ́lẹ̀ ó sì mi mo ṣe máa wà nígbà yẹn mi tí wọ primary school nígbà yẹn ọwọ́ mi ò tí tètè nígbà yẹn bí ajẹ́lẹ̀ ó sì mi ni mo wà mi tí wọ primary school 1975 kéèyàn wà lórí oyè láyé láti 1975 50 years ago last week ológun gbàjọba lọ́wọ́ ẹ̀ àwọn òlú kéékèèké ẹwúlọ́wọ́ Mali báyìí nísìn tán bá tiẹ̀ tí stand tán but ara wọn ti ń balẹ̀ wípé àwọn òsì lọ́wọ́ ìjọba amúnisìn Niger bẹ́ẹ̀ ni Burkina Faso ẹ lọ wo nǹkan tí President Traoré ọmọ ọdún méjì ọmọ má jẹ́ ṣe sọ ọmọ 37 years ẹ lọ wo nǹkan tó ń ṣe tí Ibrahim Traoré tó ń ṣe nǹkan ribiribi ọmọ kékeré ọmọ 37 years ẹgbẹ́ Ṣèyí Tinubu ni ẹ lọ wo nǹkan tó ń ṣe Ibrahim Traoré ọdún méjì ló ṣì wà bẹ́ẹ̀ báyìí nísìnyí o bàbá Tinubu ọdún méjì ni o ẹ lọ wo ọdún méjì nǹkan tí Ibrahim Traoré ṣe fún ọdún méjì yẹn kẹ wá wo nǹkan tí bàbá Tinubu ń ṣe fún ọdún méjì ní Nàìjíríà ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ ìyàtọ̀ wà ń bẹ àwọn ò fẹ́ ìjọba ológun àwa fẹ́ máa dá ṣèbọ ìjọba ara wa ni a fẹ́ gba àwọn tó rí wọn pé àwọn tí ọpọlọ wọn pé àwọn tí wọn ò ní dementia a fẹ́ gbà wọ́n síbẹ̀ ni àwọn tí kì í ṣe pé bóyá mi syndrome àwọn tí kì í ṣe pé bóyá àfẹ̀mí ni àwọn tó jẹ́ pé wọ́n ń ro títí ọmọ ìlú mọ́ títí wọn bẹ́ẹ̀ ni ẹ jáde ẹ̀yin ràn mí ẹ jáde ẹjọ́ a fẹ́ ká lè kúrò nínú ìjọba amúnisìn torí pé wọ́n mú wa sìn ni bẹ́ẹ̀ ni ìjọba amúnisìn Nàìjíríà ni àwọn Ọlọ́run ọba àfẹ́jọba ológun lọ́rọ̀ kan ṣá ẹ̀jọ̀ nítorí Ọlọ́run torí pé bó ṣe ń lọ ìgbọ̀n pàápàá Ọlọ́run máa ń kó ológun gbọ́ gbàjọba lọ́wọ́ Tinubu ìyẹn tó bá tiẹ̀ jẹ́ tó bá lè ṣe 2027 ẹ̀jọ̀ nítorí Ọlọ́run yín ràn mí ẹ jáde ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ jáde ẹ̀jọ̀ ẹ jáde ok ẹ jẹ́ kí n fi fídíò kan wọ̀nyí ẹ lè mọ̀ yín pé àwọn pípù yìí wọ́n ń ṣe àwọn tó yẹ ká tiẹ̀ lè bá tò ìwà wa yàtọ̀ ìṣe wa yàtọ̀ gbogbo nǹkan pátápátá ló fi yàtọ̀ ẹranko gbáà ni wọ́n Ọlọ́run dáríjì mi ẹranko bí ọ̀bọ ni wọ́n ẹranko bí ọ̀bọ ẹ wá wò wọ́n. Kasongo yeye mombari nanga kasongo mbona wewe songa libala oh yeye kasongo mbona wewe mombari nanga atalia mama yake kama naye eba nange tuna wamanyi tuna wasi akaumbike Friday ẹ̀rọ àwọn ẹranko tó ní ká máa bá gbé àwọn ọ̀bọ̀n wọn ò mọ̀ pé èèyàn kan ló wà bẹ́ẹ̀ yẹn o èèyàn lọ́pẹ́ o a ní àfẹ́jọba ológun a ní àfẹ́jọba ológun ìjọba alágbádá gan kò gbádùn kò tẹ́ ọmọ Yorùbá lọ́rùn ìjọba alágbádá gan kò gbádùn ani màdèwé agbádá ani màdèwé ẹsùtù o báwo lọ ṣe kọrin yẹn jọ tó lọ ẹ bá mi táìpù ẹ sí fúnra ẹ pé ṣe Fẹlá ló kọrin yẹn ní àbíta ló kọ animadewe agbádá animadewe ẹsùtù animase kinní kan aná àfẹ́jọba ológun ìjọba alágbádá gan ò gbádùn kò tẹ́ wa lọ́rùn so ọ̀nà tájà lè fi dá wà tó yẹ pé a máa ṣe ìjọba ara wa ni ṣé tá a bá gbalẹ̀ Yorùbá báyìí nísìn a máa mú àwọn tá a máa fi síbẹ̀ náà a máa mú àwọn ara wa tá a máa fi síbẹ̀ wọ́n máa ṣe gàdívet wọ́n máa wo onítọ̀hún dáadáa ẹni tó fẹ́ fi síbẹ̀ ni ọ̀hún bí dá ẹni tá a máa mọ ilé ẹ̀ ṣé Àbújá la fẹ́ lọ ní ìsàfẹ́ lọ sẹ́pà fẹ́ lọ bá bàbá wa bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé Àbújá la sẹ́pà fẹ́ lọ ni ẹni tá a máa gbà ẹnu wa máa kára wa àwọn ọba wa náà wọ́n ń bẹ̀rù Àbújá wọn lè sọ̀rọ̀ wọn lè ṣe títí wa kí ló dé ṣé bẹ́ẹ̀ fẹ́ máa ba lọ lélẹ̀ ẹ̀yìn ìran mi
tí wọ́n bá wálé ayé ó máa ń ní ìsinmi ni tí wọ́n bá wálé ayé ó máa ń ní ìsinmi ẹ̀yin ìran mi bàbá Bọ́lá Ahmed Tinubu èyí tẹ̀ ń ṣe yòókù díẹ̀ ká tó bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ o bàbá Bọ́lá Ahmed Tinubu mi ìyájú sí yín o ẹ jọ̀ọ́ ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ o torí pé gbogbo ìjọba tẹ̀ ń ṣe ìjọba ẹ̀tàn níjọba yín ìjọba ẹ̀kọ́ ń tàn ọmọ ọ̀ràn mi ń tàn ọmọ Yorùbá ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ìjọba yín dá lórí propaganda pẹ̀lú raw propaganda ni bẹ́ẹ̀ ni torí mo rántí nígbà tí ẹ kọ́kọ́ tẹ̀ ń campaign ẹni ẹ máa fún 4 million youth ẹni ẹ máa fún 4 million youth ẹni tẹ́ bá ti wọlé ẹni ẹ máa fún 4 million youth ní iṣẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ọdún méjì tẹ̀wá mẹ́bàá yìí ní ìsìn ebi ni tó bá ní ká kọ ẹsẹ̀ lórí ọdún méjì káràìtọ̀p ká kọ lórí ọdún méjì tẹ̀tí wà mẹ́bàá yìí ní ìsìn ìyà ni ebi ni insecurity èrò ọkàn èèyàn ò balẹ̀ wọ́n ń gbèyàn pa wọ́n ń jiyàn gbé wọ́n ń gba ransom gbogbo ìbànújẹ́ ayé ìlú ọdún méjì yẹn ọdún méjì tẹ̀wá mẹ́bàá yìí ní ìsìn youth gan ò ríṣẹ́ àwọn company gan ń lọ ni àwọn tó ti wà ń bẹ̀ ń lọ ni company mi ò wà láàrin ọdún méjì bàbá Bọ́lá Ahmed Tinubu ohun tẹ̀sán ẹ tún sọ fún wọn ẹ sọ fún ẹ pé ẹ máa fún wa níná ẹni tó bá fún wa níná wípé a gbọ́dọ̀ dìbò fún ilé lẹ́ẹ̀kejì bàbá Bọ́lá Ahmed Tinubu tí ìparí ọdún mẹ́rin tẹ́ ń ṣe lọ campaign máa tó bẹ̀rẹ̀ àwọn kan tẹ̀sán fún àwọn tí rí signboard yín ẹ ti ń ṣe campaign 2027 kí ló dé bàbá Bọ́lá Ahmed Tinubu kò dá báyìí Ọlọ́run wà ṣàrò òkè ń ta yín ni ṣàrò òkè ń ta yín ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run ẹ tú wa sílẹ̀ ẹ jẹ́ ká máa lọ òrìṣà bó ò lè gbè mí ṣe bí bó ṣe bá mi ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká máa lọ ẹ lè ṣe tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá bàbá Bọ́lá Ahmed Tinubu ó dá o mi ì tẹ̀ fẹ́ sọ̀rọ̀ jù lé mo fẹ́ ṣe anyway ṣá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká máa lọ ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa lọ ìyà yìí ti tó gẹ́ ẹ jẹ́ ká máa lọ táwọn ọ̀ràn mi bá dẹ̀ jáde àwọn kan jáde lé ní ìmúdẹ̀ mọ́ pé ká ṣe máa wò lọ́fẹ̀ẹ́ ká fi ṣe orúkọ Abíọ́lá tó bá ti ń jáde lọ́la bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ sọ fún àwọn ẹ protect wọn ni àwọn tẹ́ bá máa rán lọ kán protect wọn nítorí àwọn woodlums kán má bàa disturb wọn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu Nigerian government ṣá mi tẹ́ fẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu mọ́ Nigerian government ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má disturb àwọn ọ̀ràn mi ṣe ti gbọ́ ẹ má disturb àwọn ọ̀ràn mi o wọ́n máa jáde fún rally ṣe rí àwọn olórí burúkú yìí àwọn ọmọ àlè yìí ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ gbogbo ẹ̀ gbọ́dọ̀ bá sí. MC Governor Sani Baba Odùduwà Sunday Igboho ní Baba Odùduwà bẹ́ẹ̀ ni sà Sunday Igboho ọgbọ ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ ó ní Sunday Igboho ní Baba Odùduwà wọn kò bẹ́ẹ̀ ni ẹlẹ́ni o Sunday Igboho ní Baba Odùduwà ó fọ́nì díẹ̀ ẹ jẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé gbogbo àwọn ọ̀dọ́ wa ẹ máa sọ bàbá màálù sọ pé lazy youth ni wọ́n ẹ pé lazy youth ṣé bí wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ni lèṣù ń yálò ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yálò nígbà tó ń ríṣẹ́ gbogbo àwọn tẹ́ pé genius àwọn ọ̀dọ́ wa gbárí àwọn ọmọ Nàìjíríà wọ́n gbárí gidi gan ni Nàìjíríà òṣìwò ni anyway jẹ́ kó Nàìjíríà pọ̀ náà ṣá àwọn ọmọ Nàìjíríà wọ́n gbárí gidi gan ni ẹ mú iléèwé ẹ sọ iléèwé di rádaràda ẹ jẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù ojoojúmọ́ lẹ ń fi owó kún owó iléèwé lẹ ń fowó kún owó iléèwé àwọn ọmọ tí màmá wọn ń tata tó ń ta rodo tó ń ta irú àwọn parents wọn ò lè rán wọn lọ sí iléèwé mọ́ ẹ fẹ́ sọ àwọn ọmọ di àlìmọ́ńjìrì àlìmọ́ńjìrì nígbà tẹ̀sí ẹ ti ń fi Fọláṣadé Òjó tẹ̀ ti fi ń ṣe dẹ ambassador àlìmọ́ńjìrì ìgbà yẹn mo ti mọ̀ wípé ẹ ti ń prepare ẹran Yorùbá fún àlìmọ́ńjìrì ni àlìmọ́ńjìrì tó wà nílé Haúsá so that kehun tí ẹ bá tọ́ bá ti fẹ́ máa dìbò wọ́n á lè máa ráyè dìbò fún wọn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ti fẹ́ dìbò bá tẹ́bí bá ti pa wọ́n tíbò bá ti ń bọ̀ tẹ́ bá ti wá da àgbàdo sílẹ̀ fún ẹdìyẹ ìyá wa máa jẹ á máa fẹnu ṣá àgbàdo jẹ kí ló dé bàbá Bọ́lá Ahmed Tinubu ìran mi ò ń ṣe ìran tó máa ń tọrọ owó ìran mi gbárí ìran mi ní bírèènì ọmọ aládé ọmọ ológo ni wà àwa lògo ilẹ̀ adúláwọ̀ Yorùbá ní Nàìjíríà ń jẹ kí ló dé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká máa lọ Nigerian government mi fẹ́ dárúkọ bàbá Bọ́lá Nigerian kò sí nǹkan kan òkò kan tí ẹ̀hún mi kí n dárúkọ lé ní kí n tèmi àti Nigerian government kí ló dé
ẹ fi ẹ jẹ́ ká ẹ̀yin bẹ́ẹ̀ má jẹ́ ẹ̀yin ọba wa ṣá ẹ̀yin ọba wa àbí ọba wa ẹ jẹ́ ká máa lọ ẹ̀yin ọba wa ẹ jẹ́ ká máa lọ ṣé kí ni nǹkan tó ń fún yín kílẹ̀ rí jẹ ẹ rí ìkọ̀kọ̀ jẹ ẹ wà nídìí òrò ẹ̀rọ jẹ ni ẹ̀yin ọba wa ẹ jẹ́ ká máa lọ Olúwọlé Ọ̀ṣọ́ ẹ káàbọ̀ ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́. The street rallies can't work. Let's try state by state rallies. Àwọn bàbá wa tó sọ bẹ́ẹ̀ ń pé ká dúró síwájú ìta ká ṣe wọ́n ní kò sí bọ́mọdé ṣe lè náṣọ kò sí bọ́mọdé ṣe lè náṣọ tágbà kò lè ná kìsà tágbà. Àwọn ni wọ́n mọ nǹkan tó rí tó fi sọ pé ká ṣe ládùúgbò àwọn lọ́mọ nǹkan tó rí tó fi sọ pé ká ṣe ládùúgbò bẹ́ẹ̀ ni èmi náà mọ̀nà pé tó bá jẹ́ wípé wọ́n sọ pé ká ṣe state rally ni mọ̀ pé ìdùnnú ó tọ́ lẹ sọ Ọlọ́run ó tọ́ lẹ sọ bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ rí ìdùnnú wípé àwọn tó ti ń ríra wọn lórí WhatsApp tó ti ń pàdé ra wọn lórí WhatsApp tó jẹ́ pé wọn ò ríra wọn rí ìdùnnú wípé wọ́n ríra wọn ṣe understand ó máa jẹ́ káwọn èèyàn jáde ara wọn máa yá gágá láti sọ pé ìwọ ló jẹ́ lágbájá ìwọ ló máa ń kọ́mẹ́ǹtì báyìí even àwọn tó ti bára wọn jà lórí group wàláì tó ti bára wọn jà lórí group tó ti fẹ́ tó yẹ kó máa ń ṣọ́ kọ́mẹ́ǹtì ara wọn lórí group tó bá bára wọn jà tó bá pàdé ra wọn ní rally wọ́n máa hug ara wọn Ọlọ́run ó tọ́lẹ̀ sọ ìdùnnú máa ń wà ń bẹ̀ náà kéèyàn papọ̀ pé ṣe mọ̀ ìdùnnú máa ń wà ń bẹ̀ ó tún máa jẹ́ kí èrò tún pọ̀ sí i even wọn àpà àwọn kò ní wá jẹ́ pé bí àwọn tí wọ́n wà nínú Yorùbá rally gangan lẹ máa wá rí ń bẹ̀ àwọn ẹlòmíì tó ń kọjá lọ tọkàn fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tọ́ níbi tó ń lọ tọ́rí pé rally ìṣẹ̀lẹ̀ tó táwọn náà dẹ̀ mọ̀ pé ìyà ń jẹ àwọn náà máa join ni àwọn tẹ̀ expect even àwọn ọmọ Sunday yẹn àwọn ọmọ iṣẹ́ òkọ́kú tó yẹ pé wọn ò níbi tó ń sùn yẹn tí à ń jẹ àwọn náà máa join ìjọ yẹn ẹsẹ̀kẹsẹ̀ báyìí àwọn náà máa di Yorùbá nation ni tó bá wa ṣe Yorùbá nation àwọn náà máa di Yorùbá nation ni kán rí gbogbo ẹ̀ kó pọ̀ kó gbogbo ẹ̀ máa ṣù kó máa dúró wọ́n máa dúró ni èrò máa pọ̀ èrò máa wọnú ara wọn ni ó tọ́ lẹ sọ ìdùnnú máa ń wà ń bẹ̀ just like bí pé bí akéèyàn wà ní pàtí ẹ mọ̀ bí ènìyàn ṣe máa ń dùn bẹ́ẹ̀ ni rally pé ó yẹ jáde o ẹ lọ sí Òṣòdì o ó yẹ jáde o ẹ lọ sí Ṣàngó ó yẹ jáde lọ sí bíbá ìpè kínní kan ó gbọ́dọ̀ ẹ̀rọ tí máa débẹ̀ bí wọ́n máa dùn níyàn máa dùn ni ó tọ́ lẹ sọ ó máa ń fọ̀n ó máa ń jẹ́ kí rally ó tọ́ lẹ sọ ṣùgbọ́n kí la fẹ́ ṣe ohun táwọn bàbá wa sọ náà nìyẹn wípé ká ṣe níwájú ìta àwọn ọ̀dẹ̀ lọ́mọ ń tọ́rí ṣe mọ̀ fáwọn náà lọ tí ń tó bọ̀ láti bẹ̀rẹ̀ ká sì máa wò náà orúkọ Abíọ́lá ká sì máa wò torí pé mi ní parọ́ fún yín torí ẹ̀ ló jẹ́ kí nǹkan ti jáde lé ní torí ẹ mọ̀ àwọn èèyàn jáde náà but bí mo ṣe expect kò máa rí kọ́ because tẹ bá mo báwọn èèyàn ṣe máa ń para lórí group pé kí bàbá tún wálẹ̀ o kí bàbá jẹ́ ká lọ o àfẹ́ jáde o ibi ti pọ̀ ju o ìjọba yìí ń fìyà jẹ wá o ìjọba yìí ṣe kinní kan which is true wọ́n fìyà jẹ wọ́n náà ẹ mọ̀ so mo expect pé ó ṣe sọ lánàá yẹn báyìí ìfà pé mo ti bìdí pé bẹ́ẹ̀ máa ti máa rí kọ́mẹ̀ntì oríṣiríṣi pápápápápápápá sínú àwọn èèyàn ti máa dùn pé a ní mi mò ń jí tí n bá jí báyìí máa tún lajú máa tún wọrí fún èmi mo máa ń pa fóònù mi ni tí màá ti ṣiṣẹ́ lọ tó bá ti rẹ̀ mi máa ń pa fóònù mi ò pa fóònù lánàá mojú ẹni máa tún wọrí group báyìí pé kí ló dé nǹkan tí mo expect pé máa rí ẹ mọ̀ èmi gan-an expect nǹkan tí mo rí but anyway ẹ yẹ ká ṣe máa wò náà bí àwọn èèyàn kan ṣe ń rí láti nílé ní pé bí akíní gbogbo àdá ihun tó lọ́run ti sáyẹ̀nsì ní Yorùbá nation lè bàbá yìí kù Ọlọ́run ò dá wa ní irun aládé ni wá ìran ológo ni wá máa gbogbo wa padà lọ́wọ́ ìjọba Nàìjíríà à ń ṣe Nàìjíríà Ọlọ́run by force lọ fi so wá pọ̀ ìran mi ò ń ṣe ìran tó yẹ kó lè jẹ̀yà a máa kúrò nínú oko ẹrú yìí Ọlọ́run gbogbo oúnjẹ tọlọ́run eléyìí la máa fi ṣe so ká má kánjú ju àwọn bàbá wa lọ so àwọn ọlọ́mọ nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ náà so gbogbo ẹ̀ máa dáa mo nígbàgbọ́ kan mi balẹ̀ lórí a máa kúrò nínú Nàìjíríà òṣìwò mímí ò ń ṣọmọ Nàìjíríà mọ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ bí n ṣọmọ Nàìjíríà mọ́ Ọlọ́run bí mo ṣe wà yìí so lágbára Ọlọ́run nínú ọdún yìí la máa kúrò nínú Nàìjíríà òótọ́ lẹ sọ brọ́dà mi Olúwọlé Ọ̀ṣọ́ òótọ́ lẹ sọ ẹ jẹ́ ká sì máa wò ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ náà ṣe ti gbọ́ ẹ ṣé gan tẹ bá mi dá sí ẹ ṣé ń bọ̀ ẹ jẹ́ ká play ká kàn tún ṣíra wa létí díẹ̀ náà ni ká ṣíra wa létí díẹ̀ yeah. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi dára tí ń gbọ̀n mi ìfẹ́ lọ́dún àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá mo bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Professor Banji Akintoye bàbá àgbà himself mo kí Chief Sunday Igboho mo dẹ̀ lo orúkọ àwọn méjèèjì láti fi kí gbogbo ẹ̀yin àgbààgbà àtọmọ kéékèèké àti àwọn tí a jọ jẹ́ ọ̀rọ̀ tẹ́ wà ní movement yìí tí gbogbo wa ń jà bí a ṣe máa
kí ìran wa kí ó ṣe máa kó kúrò ní oko ẹrú. Now the reason tí mo ṣe wálé ni mo ní ká tún encourage our díẹ̀ sí ni ká dẹ̀ tún ra gbéra díẹ̀ díẹ̀. I don't want you to, I don't want your spirit to be dampened. I don't want you to be discouraged. I want you to know that nǹkan tá à ń ṣe yìí nǹkan ńlá ni o. Ó tóbi ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Àwọn olórí wa wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀sán tòru tàárọ̀ tálẹ́. Wọ́n ń ṣiṣẹ́ so that kí casualties kò lè wà minimize ká dẹ̀ kó dẹ̀ lè jẹ́ wípé ó máa rọrùn fún gbogbo wa. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé nǹkan tá a fẹ́ gbà kó ń ṣe nǹkan kékeré o. Mo dẹ̀ fẹ́ kó yin ara ẹ̀. Mo fẹ́ kó yin ara ẹ̀ nítorí wípé Ọlọ́run ká ẹyẹ fún àwọn tí ó wà tó máa support movement yìí. Ó kọjá bẹ́ẹ̀ ṣe ro. We have been in slavery camp for more than 200 years. Ṣẹ̀dẹ̀ rí àwọn tí ó jẹ́ olórí wa tó dàgbà jù wá lọ tó yẹ kó ja ìjà yìí so that ká má bára wa nínú gbogbo wàhálà yìí. Àwọn ò jà ní ìdẹ̀ní bá wọn wí púpọ̀ nítorí wípé slavery mentality ò lágbára gan. Nígbà tí màmá mi kan tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan inú mi dùn pé so ẹ̀yin náà já sí pé inú oko ẹrú la wà torí tí àwa kan nìkan bá ń sọ kó má dàbí pé ẹni tẹ́ ti máa ń sọ̀rọ̀ jù kí ló tiẹ̀ mí gan brother mi sister mi inú oko ẹrú la wà. Mo dẹ̀ fẹ́ kó ń ro bí àwọn ẹrú how slaves how they reason how they think because a slave will always find a way to please his masters. Slavery lágbára gan. Àní kíní yẹn ti wọ mental ó ti wọ mental psyche àwọn èèyàn wa. Ó dẹ̀ ní agbára gan. Ìjà yẹn pọ̀ gan. Ṣé mo rí pé mo sọ pé ìjà ìyọ̀nà méjìlá fi ń jà. À ń jà technically àdẹ̀ ń jà tactically. Ṣé rí àbá ti jà tactically tó bá jẹ́ pé àwọn èèyàn wa tó bá jẹ́ pé àgbọ́yé tó bá jẹ́ pé ó yé wọn ni tó bá jẹ́ pé àwọn àgbààgbà wa tó bá jẹ́ pé wọ́n support wa ni tó bá jẹ́ pé wọ́n understand nǹkan tá à ń sọ ni àbá ti jà tactically because àbá kàn jà technically nìkan ni àṣebí Fúlàní ni Fúlàní wé gan ẹgbàgbé Fúlàní wé gan Fúlàní ò ń ṣe problem wa o má gọ̀ rárá Fúlàní ò ń ṣe problem wọ́n wẹ́ we never ready ni Fúlàní wẹ́ máa gbégbé wọ́n wẹ́ sẹ́ Ìgbò ò ń ṣe problem wa o Adébí sì rántí dáadáa ní 94 nígbà tá à ń ṣe June 12 riot àbọ̀mọ Ìgbò jà o Tinubu àtàwọn ẹmẹ̀wà ò tiẹ̀ tí kó gbogbo ọ̀rọ̀ Ìgbò ní kíní kan Ìgbò want to take kíní kan Ìgbò wọn tí kó gbogbo wọn tí kó dé àti ẹ̀rí Ìgbò àṣẹ níní àbọ́tà abẹni tí ń gbà yẹn àbá Ìgbò jà ń gbà yẹn ọmọ fúnra Ìgbò fúnra Ìgbò náà ń kó gbogbo ẹrù wọn yẹn wọn yà padà sílùú wọn. Wọ́n kàn fojú sọ ni pé ọmọ bí nǹkan ṣe ń lọ ṣé òkè lè mọ̀ wípé àwọn èèyàn wa ń ṣe ọ̀lẹ bẹ́ẹ̀ yẹn àdìdìrín tó yẹn tí ò bá ń ṣe wípé àwọn èèyàn náà ta kó sí inú ìjọba ń sìn tí wọ́n ti wá kó àwọn èèyàn wa tó ti wá kó wọn ní ẹrú ṣé nǹkan tó fà á nìyẹn nǹkan tá ń jà sí nǹkan tó lágbára ni o. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ ṣe rí àwọn tí wọ́n jẹ́ bí intellectuals wa àwọn tó ti dàgbà tó jẹ́ professors wa tó jẹ́ bí doctors wa ìmí inú wọn tó tiẹ̀ nírun funfun lórí ìdáwó pé àwọn eléyìí ti kàwé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà yẹn wọ́n ti kàwé gan tó jẹ́ pé wá yẹ kí òye yé wọn nǹkan tó ń pè ní slavery ìfá mi nu wọn àgbà lọ́ọ̀yà ni tó yẹ kí nǹkan tó ń pè ní slavery yé wọn kò yé wọn o kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn nítorí wípé slavery ní agbára gan ọmọ àní ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ́ẹ̀ tó yẹ kó jẹ́ pé wọ́n wá ìlú wa ṣe máa dàgbàsókè tó yẹ ká wà into production ká máa manufacture nǹkan kò máa ṣe yẹn ló máa bá wọn òyìnbó náà ni wọ́n ṣe máa sọ òyìnbó tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú TV wọ́n máa sọ òyìnbó ní kàǹgbàkàǹgbà ṣẹ̀dẹ̀ mọ́ pé àwọn bàbá wa ń gbà yẹn kò yóò yá wọn náà táwọn bá sátìrẹ́ tó ń sọ òyìnbó wọn rí kíní ni bó ṣe ń sọ òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wa in fact wọ́n ti ẹ̀ sẹ́ndì wa lọ sí school for wrong reason wọ́n á ní kó lè gbóyìnbó àfi bíi pé èdè òyìnbó yẹn ló máa manufacture nǹkan rí the world was moving at an alarming rate as far back as 17th century náà ti ń ṣe steam engine náà ti ń develop textile machine and so on like that iron production as far back as 18th century electricity táwọn ò ní náà ti ń ṣe electricity náà ti ń ṣe automobile náà ti ń ṣe so many other things náà ti ń ṣe telephone so many innovations àwọn ò máa ṣe nǹkan kan kí làwọn tí táwọn òbí wa tán rán lọ kàwé ńgbà yẹn ṣe èèbó ni àfikẹ́sà àti sòyìnbó as far back as 19th century things have become digital wọ́n ti introduce computer internet automation automation of things àwọn ò máa ṣe nǹkan kan robotics ti wà látìgbà yẹn àwọn ò máa ṣe nǹkan kan àfẹ́gbòye ordinary toothpick àmàlẹ́ ṣe nílùú wa as far back as 20th century even up to present
Tamatini, Internet of Things, artificial intelligence, big data, blockchains, AI, and so many things like that. Awo machine kankan. As at now at 2025, àṣìǹbá Fúlàní yẹn kán má dẹran, wọ́n ń dẹran lójú títì, wọ́n dẹran nínú igbó. Àwọn tó jẹ́ wípé ìran wọn inú igbó ló ń gbé, àwa bá wọn du space, àwa tó jẹ́ wípé ọmọ aládé inú ìlú la ń gbé. So nǹkan tá ń jà sí ó ní agbára ju bẹ́ẹ̀ ṣe rò lọ o. Ó lágbára o. So tó òye bá yí ẹ tí wọn náà bá wà nínú movement yìí, mo fẹ́ kó yínra ẹ because you are fighting a just fight, you are fighting a great fight. Nǹkan tó lágbára ni o. Gbogbo àwọn professor márùn-ún òye òye wọn o. Ìwọ mọ nǹkan tí ìwé mímọ́ wí ni. Jóòbù ní 32 verse 9. Ẹ má bínú o, ẹ̀yin onífá mi tí mọ ọdún fá ni o, mo dẹ̀ fẹ́ study ẹ̀. Ẹ̀yin mùsùlùmí mi mọ Quran ni o, mi kárí, mi understand ẹ̀ ni o. Báyà ń bá mú nǹkan kan láti ibẹ̀ náà. Ó ní great men are not always wise, neither do the aged understand judgments. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń rò yìí ẹ̀rọ yẹ ká ń jà fún kinní kan ṣé o torí ìwọ tó bá sì wà bẹ́ẹ̀ tó sì ń retí pé a sì nídìí support àwọn àgbà wa kan, àwọn ọba kan ní láti dìde, a nídìí àwọn intellectual wa nínú movement. Má tan rẹ o, òye wọn o. Do you know as at now some people are still even fighting for one Nigeria? Tó bá ti rí wọn tó bá ti ní one Nigeria, irọ́ ni o, olè ni wọn o. If you see anybody, it doesn't mean if it's your pastor or your imam or your afa or your bishop or your politician or whatever. Tá bá ti sọ one Nigeria, o ti mọ̀ pé they are either criminal or criminal intent or a fool or a gullible person. Màá kúkú ṣàlàyé ẹ̀ fún yín. Who is a criminal? Ṣé rí gbogbo àwọn politician yín tán pariwo one Nigeria, tán jà fún one Nigeria, criminal ni wọ́n o. Gbogbo wọn mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ one Nigeria, irọ́ ló wà nínú one Nigeria o. Ṣé one Nigeria tó jẹ́ pé góòdì Sàǹfàrà fún Sàǹfàrà ni, bọ̀ ọ́ìlì Niger Delta fún gbogbo Nàìjíríà ni? Ṣé one Nigeria tó jẹ́ pé ní nọ́ọ̀tì àwọn èèyàn sọ àwọn ń ṣe ṣàríà, ṣùgbọ́n owó tó ń jáde láti inú ọtí wọ́n ń fọ́ tí bẹ́ẹ̀ bọ́ owó tó ń jáde láti inú ọtí àwọn ń gbà wọ́n lè gba táàsì látòrí ọtí. One Nigeria. Ṣé one Nigeria tó jẹ́ blọọkì tó yẹ kí gbogbo òlù kí wọ́n fi máa tún lù ṣe àwọn kan pín mọ́ra wọn lọ́wọ́ one Nigeria bá tàn rẹ o. Tó bá ti léyìn tó bá ti sọ one Nigeria kò ti mọ̀ pé that person is a criminal. Another set of people that are fighting for one Nigeria are people that have criminal intent. Presently àwọn yẹn ò sí gọ́ọ̀mẹ̀ntì o, but wọ́n ti promise wọn pé don't worry. By 2027, ìwọ ló máa jẹ chairman kìíní kan. Òun náà máa jà fún wọn Nàìjíríà. Ó mọ̀ pé ó ti ẹ̀rí ṣe ń sìn. Òun náà gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀. Criminal intent. Irú wọn ló máa ń fight for one Nigeria. Irú wọn ẹni máa ń láwọn wà lọ́pọ̀síṣẹ́ àwọn Peter Obi and things. Tí wọ́n á ti wò pé báwọn wọlé sí àwọn náà ṣe máa wọlé. Aláwọn náà gbọ́dọ̀ jẹ́ tí wọ́n ní. Wọ́n ní nǹkan kan fún yín o. Nǹkan tí Kọ́lá máa jẹ́ nìkan láwọn káàkiri o. Then we have foolish people. Tó bá rí foolish people má wo wà kí jẹ́jẹ́ kọ́kọ́ gbé ẹ débẹ̀ náà. Who are fools? Because tá a bá tiẹ̀ understand tá a bá ṣe explanation wípé okay o ta ni foolish people yẹn o lè má yé wa o. Foolish people are people that has abandoned knowledge. Àwọn people yìí they don't want to see reason. Those people they like deceiving themselves. Ẹ máa rí wọn lórí TV yín, ṣóyè yín. Àwọn people yìí ẹ máa rí wọn lórí TV yín, wọ́n máa analyze this government kìnìkan at the time of Yar'Adua this government. Irọ́ ni o. Because I wonder how somebody will not understand that Nigeria itself is the problem. Wọ́n mọ̀ o. Because I don't understand how somebody can still be telling you in 2025 that ìjọba kan ní problem. Nígbà tó dẹ̀ jẹ́ pé láti 1960 gbogbo ìjọba tá ń rí kò sí eléyìí tó gbádùn nù wọn. These people are foolish people. Má wò pé wọ́n ní PhD níwájú orúkọ wọn o. Òye wọn o. Òpònú ni wọn o. Má tan rẹ, má gbọ́ rẹ o. Àní máa nǹkan tiẹ̀ tún dìde sẹ́ẹ̀.
tó lọ sórí TV ó ní regional ní we need region we need to get region ó kàn ń wò ní pé ẹni tá a sọ ẹdẹ ní PhD o ní 2025 kò sì ló sì ń jà fún regional torí Ọlọ́run torí Ọlọ́run nígbà tí ó ní opportunity tí wọ́n fún ẹ pé ṣé ká gba a ní chance a ní opportunity láti gba òmìnira total freedom tí wọ́n dẹ̀ sì ń jà tó kan fìdá mórí tó ní partial freedom náà la máa gbà. You have discussed with Tinubu. We need to discuss with Aṣíwájú. We need Aṣíwájú. Wọ́n fẹ́ discuss with Aṣíwájú. Ọmọ orí street. Tó gbà lórí street ní Illinois. Ọmọ orí street. A compromise of the West. Ni wọ́n fẹ́ discuss pẹ̀lú. Ara nǹkan tá à ń sọ nìyẹn. So when you see these people, wọn kò yé òye wọn o má rò wípé torí pé ti ní PhD pé nǹkan tá ń sọ yé wọn o wọn gbọ́n o. Nígbà tí Awólọ́wọ̀ bàbá wa Awólọ́wọ̀ bó ṣe dáa tó ǹjẹ́ èyí mọ̀ wípé ordinary Nigerian police ló yẹ ìyá Awólọ́wọ̀ àwọn ọlọ́pàá wọ́n fojú Awólọ́wọ̀ hàn wọ́n yẹ̀yẹ́ wọn gan ní. When you say you have a nation, you say you are controlling your own resources. But you can't control your own police. You can't control your own military. You don't have power over your border. You don't have power over your own total sovereignty. Sorry, o dẹ̀ tún jà sí regional. In 2025, it is only a fool that will be fighting for one Nigeria. To bá ti ń gbọ́ one Nigeria. And who are the last set of people to fight for one Nigeria? Àwọn èèyàn náà pọ̀ jù nínú àwọn èèyàn wa o. Àwọn màmá wa, àwọn ọ̀nkù wa, àwọn àǹtí wa, àwọn bàbá wa, àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa, wọ́n wà nínú category they are the gullible people. Ṣé ráwọn èèyàn yìí? Àwọn ni gọ́ọ̀mẹ̀ntì, àwọn ni àwọn politician, criminal politician yìí. Tí wọ́n máa rá 5,000 fún wọn máa fún wọn láǹkárá ọ̀pá 5, wọ́n máa rá gàrí ráàsì fún wọn pé kán lè dìbò fáwọn. Àwọn náà máa ń tàn wípé Nàìjíríà sì máa bẹ́tà. Nàìjíríà sì máa bẹ́tà. Ọmọ àní mo sì rántí ní 1994, 95, 96 èmi gbọ́dọ̀ ń kú mi kan lérí àbíkan tó ń pè ní bàbá àṣàlẹ̀ nìbàdàn ibẹ̀ yẹn súnmọ́ òjè báyìí. As at 1995 a máa ń ṣọ́ọ̀bù ní láti àlejò oúnjẹ mẹ́ta lójúmọ́ 3 square meal ìwọ ibo ló ti fẹ́ jẹ́ ìwọ ò jẹ́kẹ̀. Àlọ́kù mi máa ń pòwe kan gbà yẹn a ní tó bá rí wọ́bù kò jẹ wọ́bù a ní tó bá rí ṣọ̀bù kò jẹ ṣọ̀bù a ní tó bá rí wọ̀bù ṣọ̀bù kò jẹ wọ̀bù ṣọ̀bù. Wọ́n á dọ́kùnrin mo ní kí ni túmọ̀ òwe yẹn ó ní tán bá ń pín ìrèké ládùúgbò ó ní kò gbà kó jẹ́ tán bá ń pín àdùn kò jẹ́ gbogbo nǹkan tó bá rí máa fẹnu ẹgbẹ́ o because kò ṣú ọ o tó bá rí ni kò jẹ́ o tó bá rí wọ́bù kò jẹ́ wọ́bù. Ńgbà yẹn printer ló ń ṣe a máa ń ṣe painting ó máa ń kun mọ́tò kun kankan lọ́nà géètì àti máa jí lọ láàárọ̀. So àwọn mọ́tò bọ́ọ̀sì yẹn tán bá ti gbára wọn ní géètì àbí lọ́nà wo road wọ́n wá gbé mọ́tò àwọn ńlá wọ́n máa fi bọ́dí fìlì sí àtàwa àti mẹkáníìkì àti pánẹ́ àti gbogbo wa àjọ máa ṣiṣẹ́ pàmò wọ́n bá fún wa lówó màá wá sáré lọlé màá lọ fún ìyàwó olówó òyìn àwọn àṣẹ ọbẹ̀ lúrú tí ọmọ nǹkan tó ń pè lọ́bẹ̀ lúrú ṣá ìyàwó wa. I'm telling you something of 30 something years ago. So if somebody is telling you pé Nigeria ò lè dá kò ń ṣe ní Nigeria bàjẹ́ o ó ti bàjẹ́ tipẹ́. There are levels to poverty o. Ǹjẹ́ òun mọ̀ pé bá a ṣe tòsí tó ń gbà yẹn so tó mọ̀ pé àwọn kan tó wá tòsí gbà wá lọ ṣá kẹ́ lè mọ̀ pé a ti wà nínú ìyà tipẹ́ o. Ẹnìkan bá ń tẹ̀ Nigeria máa da irọ́ ni o olóògùn ni wọ́n irọ́ náà pa wọ́n ń tẹ̀ ní o. There are levels to poverty. Àní mo rántí ọjà kan wà ní Mùṣín wọ́n ń pè ní ọjà Ojúwòye. Nǹkan kan ṣe jẹ́ sáré gbé ẹ níbẹ̀ mo rántí some years ago ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ bí ọ̀rọ̀ 15 years ago ni o. So ìgbà yẹn mo ní ọ́fíìsì sí Mùṣín àyàwó bá pè mí pé kí n rẹran bọ o. Mo wá kó lọ́fíìsì ó pẹ́ bẹ́ẹ̀ bí 10 àbí bí 10 p.m. àbí bí past 10 mo wá lọ sójúwòye. So láwọn bọ́ọ̀sì kan wà lójúwòye yẹn máa ń tẹran ẹgbẹ̀gbẹ́ títì náà máa ń tò sí alẹ́ náà máa ń jáde. So tó bá ń lọ tó ń lọ kó tó dé kí lórúkọ junction yìí o mo ti gbàgbé àwọn ọ̀nà yẹn pedestrian bridge kan báyìí wàá máa wò ó kó tó débi ọjà Awólọ́wọ̀ yẹn wàá máa wo pedestrian bridge yẹn náà kan báyìí kó tó débẹ̀ làwọn bọ́ọ̀sì yẹn máa ń tò sẹ́gbẹ̀ẹ́ títì báyìí.
tó bá lọ bẹ̀ níjọ́ ìjà máa ṣẹlẹ̀ ìyá sákì àti ìyá kìnnì kan náà máa ń jàjà kí ló fàjà nígbà mo gbọ́ nǹkan tó fàjà ọmọ ẹ̀rù bà mí gán délé mo tún ròyìn fún ìyàwó mi kí ló ṣẹlẹ̀ sórí tó àwọn pípù yẹn tó bá ń tẹran yẹn tó mọ̀ yín pé nǹkan kan wà tó ń pè ní àsàmẹ́gun tó rà àsàmẹ́gun yẹn ó ṣe àwọn èèyàn náà máa ń rà àsàmẹ́gun ó ní ẹran tó wá ní egun díẹ̀díẹ̀ tó ti yẹ so wá rí nǹkan tó wá kó àtọ́ máa ń pè ní egun sàn sórí egun sàn yẹn ìyẹn ò lẹ́ran rárá kò lẹ́ran lára rárá egun lásán ni just ordinary bone egun lásán ni tá bá ti gbé ẹran yẹn jáde báyìí ọmọ tá bá ti gbé ẹran jáde báyìí egun yẹn wà á ti rí báyìí wọn kàn rà fi ọ̀bẹ wọn yẹn wọn kàn rà fi yọ ni so àwọn pípọ̀ yẹn wọ́n máa ń ní bíi abọ́ kan wọ́n máa ń ní bíi ike ọ̀dà yẹn àbí bíi nylon kan máa ń gbé sábẹ́ ó máa wà lábẹ́ tébù wọn so yẹ so àwọn egun yẹn wọ́n kàn máa jù síbẹ̀ wọ́n máa jù síbẹ̀ sórí tán bá wá tajà tán tán bá ta gbogbo nǹkan tán lálẹ́ so wá regun yẹn àwọn ìyá kan tí wọ́n máa ń tò sẹ́yìn wọn wọ́n máa ń dó sẹ́yìn wọn wọ́n á fi bòrùn sórí báyìí wọ́n máa tò sẹ́yìn wọn wà á rí sí wọ́n máa kí wọn àpẹ̀lẹ́ ọkọ mi o ẹ̀pẹ̀lẹ́ ọkọ mi o wọ́n ti tò sẹ́yìn wọn sórí táwọn yẹn bá ti tẹran tó báyìí wọ́n kàn gbégun yẹn fún wọn ní egun yẹn làwọn ìyá yẹn wọ́n máa jà sí wọ́n máa pín òun á gbé lọlé nígbà tí mo rí kí àwọn yẹn so àwọn méjì wọn á ń jà ségun yẹn wọ́n ló gbà lánàá kíníkan ṣe bí wọ́n wá lánàá kò yẹ kó wá lé ní kíníkan náà ń jà ségun yẹn egun ẹran tán yọ àwọn kan pín egun ẹran yẹn náà máa kó lọlé ni wọ́n á lọ fi ṣe oúnjẹ fáwọn ọmọ wọn nígbà tí mo délé tí mo ròyìn fún ìyàwó ṣé àmọ́ yín pé mi náà kí n tó lọ ra ẹran ní ojú òye láago 10 alẹ́ kẹ́ lè mọ̀ pé mi náà èmi náà kò ṣe pé mo wà ókè o ṣùgbọ́n ọmọ ṣé orí bí mi ṣe wà ókè tó ìyẹn ló tún wá jẹ́ kí n mọ̀ pé there are levels to poverty irú wọ tàbí irú wọ tó jẹ́ pé egun abẹ́ tébù yẹn náà fi bú ẹ̀ dàgbà ni wọ́n tún wá ń ṣe ló tún wá ń ṣe irúfó lóṣèlú láni ká gba Yorùbá nation lóní ayé irọ́ ni aṣíwájú ni ọba lọ 2027 orí pọ́n ti fọ ọpọlọ ẹ sínú òkun orí pọ́ yẹ kó ronú ayé ẹ so I'm telling you all these stories kẹ́ ẹ lè mọ̀ pé èyí kọ́ ni ìyà ti ń jẹ wá ìran wa ti wà nínú oko ẹrú àmì ń gé fún yín sẹ́ẹ̀ kò yẹ ká máa jìyà gbogbo àwọn tẹ́ńpẹ̀ ní àwọn professors wa àwọn intellectual wa àwọn elite wa kò yé wọn ẹrú ni gbogbo wọn ò má gọrẹ ò yóò yé wọn o tẹ́tù gbé débì kan ǹjẹ́ wọ́n mọ̀ yìí pé ìkan lára àwọn àgbà wa bàbá olówó wa almost 100 years ó dẹ̀ gbé 10 million pounds ó lóun gbé fún King's College nílùú ọba ó lọ gbé fún wọn ní UK ọmọ Èkìtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èní ní 6/4/2025 10:40 a.m. Central Time CAM Central America Time kò sí ọ̀nà tó wọ Èkìtì gbogbo ọ̀nà tó wọ Èkìtì ò dá kò sí iná lẹ́kìtì kò sómi lẹ́kìtì bàbá wa yìí kò lè gbé owó yìí pẹ̀lú connection kó sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé I want to do this thing wọ́n á ní kó go ahead ó tiẹ̀ ṣe kó máa ṣe iná fáwọn ará Èkìtì kó tiẹ̀ máa ṣe fún gbogbo Èkìtì kó jẹ́ ìlú tán ti bí kó ṣe iná fún wọn kí náà ẹ máa tàn for 12 hours kó jẹ́ kó ń lo ṣe directly 10 million pounds máa parí ẹ̀ because kò ń ṣe iṣẹ́ táwọn ìjọba gbé jáde ló máa gbé jáde kó wá àwọn contractor kan ṣe tàbí kó ní òkè òun tẹ̀ fẹ́ ṣe ọ̀nà tí gbogbo ìlú òun 10 million pounds yẹn máa parí ẹ̀ tàbí kó ní rárá kò sí omi lẹ́kìtì òun máa ṣe omi ìkàndú ó lè ṣe tó jẹ́ pé omi ó máa yọ ní gbogbo ilé Èkìtì kó ṣe fún gbogbo wọn tó dẹ̀ jẹ́ pé àwọn máa rántí ẹ̀ pé àwọn bàbá wa lágbájá báyìí ló ṣe omi báyìí sílùú kókó orúkọ ẹ̀ sí gan ká máa sọ pé afẹ́ water afẹ́ light ni ṣùgbọ́n kí la rí 10 million pounds ó lọ gbé fún òyìnbó aláwọ̀ funfun tó kó ìlú bàbá rẹ̀ lẹ́rú King Charles àwa lọ sí àwa ní yeah we receive some fund from Nigeria àwa ní Nigeria àwọn tí grandma mi kó bàbá wọn lẹ́rú nìyẹn ọmọ ẹrú ó ti kówó padà wálé for you to know pé òye òye àwọn people wa o ìran bàbá wa sì wà nínú ìgbèkùn a wà nínú oko ẹrú a wà nínú movement yìí aláǹwá owó èmi tí mo ń ṣiṣẹ́ pàáwà mo tún wá ń struggle láti fowó sílẹ̀ èèyàn kan nínú wa dẹ̀ ní 10 million pounds àní mo ń sọ fún yín sẹ́ gbogbo owó tá a fi máa jàjà ẹ parí inú Nàìjíríà bẹ́ẹ̀ náà ló wà. So if you are waiting for this our elders or some of this our elite ọmọ òye òye wọn o ẹrú will do everything possible to satisfy his enslaver. So Amẹ́ríkà lè ní wa Amẹ́ríkà ń gbowó wọn lọ síta o ṣé o mọ Jeff Bezos tó ní Amazon right ìyàwó ẹ̀ kan wà Macanso àbíkítẹ lórúkọ ẹ̀
ó divorce ẹ̀ some years ago, maybe like 2 years or 3 years ago. So tán bá dé divorce bí settlement wọn máa ń high gan. So mọ̀ yí pé nígbà tí woman yẹn gba owó ó gba owó, she got money, she got settlement round into billions of dollars. Ọmọ owó yẹn ó dẹ̀ pín káàkiri, kò pín jáde o nínú Amẹ́ríkà náà. School tọmọ tèmi lọ GPISD $16 million ló fún wọn pé ká fi máa fún wọn lóúnjẹ, ká fi máa tọ́jú wọn pé àwọn tó jẹ́ pé àwọn parents wọn lówó dáadáa, they are less privileged, pé ká fi máa fún wọn lóúnjẹ, ká fi máa $16 million ló fún school tọmọ tèmi lọ district school ọmọ tèmi $16 million ó dẹ̀ ṣe pín káàkiri nìyẹn. Kò máa kówó yẹn kó lọ sí China, kò máa kó lọ sí Europe, ó ná sínú Amẹ́ríkà náà ni. Dọ́là ó sì wà ní GPISD, wọ́n sì máa ń sọ pé ẹyẹ ní báyìí ó fáwọn lówó báyìí. Kẹ́ lè mọ̀ wípé ẹrú ni àwọn èèyàn wa, òye wọn o. So tó bá wà nínú movement yìí tó yí ẹ tó wà níbẹ̀ tó wá ń dàbí pé kíní kan ọmọ márùn ò mọ nǹkan tó lòun ṣe fún ẹ, àánú lórí gbà o. And let me tell you, orílẹ̀-èdè wa máa gbà, má gọra ẹ̀. Àlẹ́ mi ń sọ fún ẹ, mo ti ṣàlàyé nǹkan tán nu previous audio mi ní nǹkan tán pè ní léèwé. So orílẹ̀-èdè yẹn sẹ́ nǹkan yẹn ni so yẹ bọ́ ò tí ì sanwó ẹ̀ tán. So ìjọ tó bá ní tọ́rọ̀ wàá mú lọ, ìjọ tó bá ní kọ́bọ̀ wàá mú lọ. Èmi ń sọ fún ìwọ tó ń gbọ́ mi sẹ́ Yorùbá nation ìsọ̀nléèwé presently. Torí ẹ̀ lọ ṣe sọ sórí tó bá jẹ́ pé tọ́rọ̀ lóní, tó bá jẹ́ pé kọ́bọ̀ ìwọ fi sílẹ̀ sínú movement yìí. Tí kò kì bá la fẹ́ ra dùn, ìwọ dẹ̀ contribute owó, ìwọ fi sílẹ̀ tọ́rọ̀ kọ́bọ̀ tó bá ní máa fi support movement yìí. So yẹ kò nídìí kó gbé $1 billion wá, má wọrí àníbi $1 billion $10 ìwọ fi sílẹ̀ 100,000 ní 200 ìwọ fi sílẹ̀, oníṣẹ́ tó máa ṣe. Tí wọ́n bá náà fẹ́ gbàdúrà, tó bá jẹ́ gbàdúrà ni wọ́n lè gbà. So yẹ ìwọ olówó, ìwọ lè gbàdúrà yẹn kò fi máa ran movement yìí lọ́wọ́. Tó bá jẹ́ pé kí wọ́n sọ fáwọn èèyàn ni, tó bá jẹ́ pé ẹnu náà ìwọ máa ṣe tiẹ̀, ìwọ náà san owó níwọ̀nba tó ní sódà kí rẹ kó fi lè gba ìtúsílẹ̀ nínú ìdè mi. Gbogbo àwọn tá a pè ní intellectual wa má dá, tó bá ń sọ̀rọ̀ lórí TV má fọ́ o, nǹkan tí Kọ́lá máa jẹ ni Kọ́lá ń wá o, má wò pé torí wọ́n ti wọ súùtì pé wọ́n gbọ́n òye wọn o, nǹkan tí Kọ́lá máa jẹ ni Kọ́lá ń wá o. O tí ì mẹ́pìsì o, Tinubu ò tí lè fi politics lè fi win Tinubu o, ó máa sponsor tó ó tún máa sponsor gẹ̀ẹ́sì. Tó bá dáhùn èèyàn méjì nínú TV tó ń jà this government is bad, ìní àmà ní this government is good, government ló sponsor àwọn méjèèjì. Má bọ̀rẹ̀ o, àlọ́ rẹ̀ tèmi lecturer ni. Nígbà táwọn aṣọ bọ́bọ́ yẹn graduate pẹ̀lú 2-1 strong constitutionally 2-1 tí ó láwọn 2-1 kan wà tó tún wá máa ń pè ní strong 2-1, tá a bá fẹ́ pè wọ́n à ń pa àwọn yẹn ní 2-1 lásán, strong 2-1 lecturer ni. Ọmọ nǹkan kan ní Nàìjíríà o, mo rántí àní 40,000 tí ọmọ kẹtọ́ wíwẹ̀ 40,000 ní àṣà like $25 or thereabout. Ordinary 40 every now and then, ordinary 40,000 mo rántí ordinary 40,000 tí mo sẹ́ndì sí nígbà kan. Àló ó tún sẹ́ndì ní mẹ́sẹ̀gì, ó tún ṣe ọdún wa thank you so much kí mo mọ̀ pé mo dẹ̀ fẹ́ lè máa sùn pé bọ̀bọ̀ yìí ní bí gan. Ṣùgbọ́n Nàìjíríà máa ń ba yéèyàn jẹ́ ni, Nàìjíríà máa ń ba yéèyàn jẹ́. So irú ọ̀rẹ́ mi yẹn tó jẹ́ lecturer yẹn, irú ọ̀rẹ́ mi yẹn kí Tinubu wá fún ní bí 10 billion ó wá ní kó lọ sára STV pé kó lọ sọ̀rọ̀ nípa APC. Ó máa sọ gbogbo ẹgbẹ́ ìbò náà, ó máa sọ fẹ́ lórí TV pé we need to die for Tinubu, what are you talking about, we need to die. Tó bá rí gbogbo ọ̀tá ń pariwo lórí TV ní ìfọ̀fẹ́ ìjàgbẹ́ lórí this government, how are you be blaming? Má dá wọn lóògùn ni wọn ìtàn máa jẹ náà wá káàkiri, èyí tí Kọ́lá máa jẹ ni Kọ́lá ń wá. Everybody is trying to survive. Brother and sister, ẹ jẹ́ gbá kágbá country wa, ṣé ẹni ká bá gba orílẹ̀-èdè wa ní ìrọ̀rùn lè bẹ́ẹ̀ bá gbogbo wa. We have no reason to be begging. Gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún wa ní ilẹ̀ wa ó tó wa jẹ àlè jẹ tán. Ṣé ẹni gbogbo ọjà kíní kẹ̀kẹ́ àní díẹ̀ tó yẹ àní díẹ̀ lórí ilẹ̀ tí Ọlọ́run dá ẹ sí yẹn, gbogbo nǹkan tó fún máa déyàn láyé ó wà níbẹ̀. The world has gone, the world is moving. Nígbà tí mi sọ pé we are like more than 100 years behind the rest of the world in 2025. Nínú àlómi àlọ́ náà tó yẹ kí gbogbo akátètè gba orílẹ̀-èdè wa ká jókòó bá a ṣe máa develop orílẹ̀-èdè wa, bá a ṣe máa wọ production line and manufacturing lines.
kò ń ṣe àwa ló yẹ ká jókòó ká máa bá Fúlàní dísàjì ẹ wọ́n ibi lẹ́ máa kó màálù gbà ẹ má kó màálù gbọ́nú oko in 2025 ní bísínẹ́sì pẹ̀lú Ìgbò ní bísínẹ́sì kò sí nǹkan tó jọ kàn wá papọ̀ they would have been better being a neighbor of ours. ẹ̀yin èèyàn mi ẹ dìde o ẹ má gọra yín kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà tó bá ti réyàn tó ń jọ wọ́n Nàìjíríà kò ti mọ̀ pé criminal ni o is either the person is a criminal intent, a foolish person, or a gullible individual. Ẹ má gọra yín o. Yorùbá nation, there is no pausing, there is no stopping, there is no going back. A máa gbalẹ̀ wa. Orílẹ̀-èdè wa dẹ̀ máa fún àìgàn, ìlú wa máa fún àìgàn. Máa wọ̀ má sì díẹ̀ ni. Ìlú wa máa fún àìgàn o. Má gọra ẹ o. Always remember,